لله والشكر لله الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله صلي وسلم الله على المعلم الله صلي وسلم الله على المعلم الله صلي وسلم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين محمد سيد الأولين والآخرين وعلى آله الطيبين الطاهرين وصحابته الغر الميامين وعلى من سلك سبيله واهتدى بهديه إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. الحمد لله الذي هدانا إلى نعمة الإسلام وكفى بها النعمة. adúgbò fún Ọlọ́run ọba bẹ́ẹ̀ la tọrọ kí àti ìgẹ̀ fún adé Muhammad. adúgbò fún Ọlọ́run ọba tó ṣe wá ní mùsùlùmí abẹ́ Ọlọ́run kó má jẹ́ kí a ṣìnà láíláí. gẹ́gẹ́ bá a ti máa ń sọ ẹ̀yin olùgbọ́ wa ọ̀pọ̀lọpọ̀ ni ó wù níjọ́ ògbéǹde àlùkìyámà káwọn náà jẹ́ mùmínì ṣùgbọ́n jọ́ náà ẹ̀pọ̀ òbóró máa gẹ́ bí Yorùbá ti máa ń sọ. ìjọ tí ẹni tí ó bá ṣiṣẹ́ tó bá ń kó èrè oko ẹni tí ó ṣiṣẹ́ níjọ́ náà lòun náà wà wọn gbọ́ àwọn ọba sì ti mà kó náà ṣiṣẹ́. ọlọ́ni àádá yawma yanfa'u as-sadiqina sidquhum. èní ni ọjọ́ tí àwọn tí wọ́n gba ẹ̀sìn gbọ́ tí wọ́n gba ànábì gbọ́ èní ni ọjọ́ tó gbé ní tí wọ́n ṣe yóò ṣe wọ́n láǹfààní. abẹ́ Ọlọ́run kọ́ mọ́ ṣàkàákún ẹni tí yóò jẹ́ àǹfààní ìjọ ìníjọ́ gbọdọ̀ kíyámà. jàmá mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ní tí ó jẹ́ àkórí ìbára ẹni sọ̀rọ̀ lẹ́yìn tá a dúpẹ́ fọ́lọ́run tá a tọrọ kí àti ìgẹ̀ fún ànábì. òun ni ọlá tí ń bẹ fún ìmọ̀ ṣàánú fún gbogbo èèyàn Ọlọ́run bá dórí wa pé bí kan náà gbogbo wa ti wá. Ọlọ́run sọ nínú al-Qur'an al-Karim ọlọ́ni ya ayyuhan nas inna khalaqnakum min dhakarin wa untha wa ja'alnakum shu'uban wa qaba'ila lita'arafu inna akramakum 'inda Allahi atqakum. ẹ̀yin èèyàn aṣeyín lọ́kùnrin aṣeyín lóbìnrin aṣeyín lẹ́yà àwọn yín bákan náà ní ṣùgbọ́n èyí yàtọ̀ bákan náà èèyàn lẹ́ ń jẹ́ ṣùgbọ́n àwọn yín yàtọ̀ síra yín lita'arafu kẹ́lẹ́ bá mara yín kẹ́lẹ́ bá àwọn gbọ́lẹ̀ Yorùbá ní eléyìí Haúsá ní eléyìí ọmọ Áfíríkà ní eléyìí ọmọ Amẹ́ríkà ní. kìí ṣe pé nítorí pé lọ́lá jura yín lọ torí pé ń tọ́lá wà fún lọ́dọ̀ Ọlọ́run lẹ́ tó páyà Ọlọ́run lọ. Ànábì tẹ̀síwájú onílá fadla lil arab lil ajam kò sọ́lá fún ọmọ lórí àwọn dúdú bákan náà làwọn funfun ọ̀lọ́lá lórí àwọn pupa gbogbo pátápátá ìkan náà ni wá. ṣùgbọ́n wá jẹ́ kan yìí Ọlọ́run bá sọ̀dí pàtàkì tó ń ṣe bẹ́ẹ̀ ó ní kálíbà dára wa mọ̀. àṣé ìdára wa mọ̀ yẹn yóò ṣe sábà bí kálíbà tó ṣàánú Ọlọ́run ọba ni. nígbà tí èèyàn tó bá rò pé èmi tí mo pupa mo dáa jẹ ni tí ó dúdú lọ òun tiẹ̀ yóò mọ̀ tọ́ sí ìjìyà Ọlọ́run ọba tó ẹ pé n tó fi ń ṣiṣẹ́ nìyẹn. eléyìí ló fà táwọn kan ṣe máa wò pé ẹ̀yin èèyàn ká gbọ́dọ̀ máa ṣerú àwọn ni Ọlọ́run fẹ́ bẹ́ẹ̀. ìwà máa ṣàánú fún àwọn èèyàn Ọlọ́run pèpè sí nínú al-Qur'an. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó pèpè sí bákan náà lọ́pọlọ tó nílẹ̀ ọpọlọ tó pé òun náà pèpè sí. kódà ẹni tí ó bẹ̀rù Ọlọ́run tó bá rẹ́ni tí yíyan ẹ̀jẹ̀ iná ẹ̀yẹn jẹ́ yóò sọ pé lè yóò sì bẹ̀rù Ọlọ́run. òun bá fún ara rẹ̀ ò bẹ̀rù Ọlọ́run ìmọ̀ tó bá rí pé ntẹ́ni yìí ń ṣe ọ̀dà lórí Yorùbá ìlànà ìjọba ènìyàn mu. Ọlọ́run bá sọ nínú al-Qur'an al-Karim nípa ìmọ̀ ṣe dáadáa síra wa. Ọlọ́run ní ẹ̀yin mùsùlùmí pàápàá jùlọ torí ẹ̀yin ni khitabu Qur'an bá wí jù. Ọlọ́run man ja'a bil hasana falahu 'ashru amthaliha. ẹni tó bá ṣe dáadáa ọ̀kan
sí ẹlòmíì dángbò dáadáa náà ní pé ìtọ́ tó bá ṣe bẹ́ẹ̀ lòmíì inú rẹ̀ ó dùn tó yẹ pé tó bá ṣe aburú fún inú rẹ̀ ó bàjẹ́ ẹni tó bá ṣe dáadáa ọ̀kan Ọlọ́run ni yóò gba ìlọ́po rẹ̀ lọ́nà 10 nínú ọgbà mi Ànábì ní èèyàn lè gba ìlọ́po lọ́nà 70 níbòmíì Ànábì sọ pé sallallahu alaihi wa sallam èèyàn lè gba 700 kó mọ́ lóye eléyìí náà lẹ́rìí nínú Qur'an man dha alladhi yuqridu Allaha qardan hasana Ọlọ́run ta ní ọ̀yà lówó Ọlọ́run ò nílé kan tó fẹ́ kọ́ Ọlọ́run ò ní sámà tó ya tó fẹ́ mẹ́ǹdì àbí tí ó tún ṣe ṣùgbọ́n nígbà tí wọ́n bá rọ́lá ìní tó fún tí wọ́n rẹ́ni tó ní ìdí tó ṣàánú rẹ̀ aṣọ́lọ́n ti ẹ̀ lọ yá lówó ìwé ẹni bẹ́ẹ̀ ìlọ́po Ọlọ́run bá tọ́jú kalẹ̀ nínú Al-Qur'an Al-Karim Ọlọ́run ní ṣé o máa ń tí ó jọ lẹ́yìn ni ìtí ó jọ jẹ́ ìdáadáa wájú Ọlọ́run ayé àti gbogbo amúnkà ni Ọlọ́run ní fakku raqaba aw it'amun fi yawmin dhi masghaba yatiman dha maqraba aw miskinan dha matraba Ọlọ́run ní ìtí ó jọ jẹ́ ìdáadáa níwájú wọn ìtànpẹ́ láàánú òun ni ó sọ̀rọ̀ ìdáadáa wájú Ọlọ́run ní alákọ̀ọ́kọ́ ní fakku raqaba gbogbo ẹni tó bá wà ní bondage ẹni tó bá wà nínú ìgbèkùn tí wọ́n sì ní kápá láti tú ní tí òjò jẹ́ yẹn dáadáa ni fọkúrọ́ kọ̀bà ẹni tó jẹ́ gbèsè tí ẹ̀ bá fẹ́ tí òbọ̀ bá sọ̀rọ̀ gbèsè tí ń bẹ lọ́rùn mi aṣọ ọ̀rùn gẹ́gẹ́ kọ́ ti ẹ̀kọ́ àwọn lábá máa ń pè ní ìsìára àyálò èdè ni ọrùn kò sẹ́ni tí ó rí gbèsè bí ẹ so mọ́rùn ṣùgbọ́n tá a mí ni pé ó wú ojorí lọ débi ọrùn ẹni tó wà lè sàánú ẹlòmí ọ̀ ìtààmù fi yawmin dhi masghaba àbí kí wọ́n fẹ́ràn ní ìlú oúnjẹ ní ìjọ tí ebi kárí tẹ́bí ń pa àwọn èèyàn tí ó wá ní àbíkọ́ ràn wọ́n lọ́wọ́ gẹ́gẹ́ bí ó ṣe ń jẹ́ nínú situation kan láwọn countries kọ̀ọ̀kan báyìí nìsí àwọn ìlú ní ebi ń pa wọ́n àwọn àsìrí bọ́lọ̀ ti bless wa tó àmánú Ọlọ́run àbíkọ́lọ́ ń sànù wa ìtààmù fi yawmin dhi masghaba àwọn tó wà fún ni yatiman dha maqraba orphan ọmọ tí ò ní bàbá tí ò níyà àbọ̀mọ tí ò ní bàbá tí ò ti bàlágà tó súnmọ́ èyí tí wọ́n máa ń jowó ọmọ òrukàn ọlọ́wọ́ fẹ́fẹ́ ìtọ́lá ń retí pé kọ fún àwọn ọmọ òrukàn Ànábì sallallahu alayhi wa sallam ó ní kafilul yatim lahu ghayri ana wa huwa kahatayni fil janna Ànábì ní èyíkéyìí ní èèyàn tó bá ń ṣàánú ọmọ òrukàn fámìlì rẹ̀ ní àbíkẹ́ ṣe fámìlì rẹ̀ èmi àti ẹ̀ báyìí láti máa bẹ nínú àlùjánnà Allahu akbar kọ́ ló mọ́ ṣàṣẹlẹ̀ ní gbogbo ìwà jàmá mùsùlùmí bákan náà ní ìparí àwọn miskinan dha matraba ọmọ rí ẹni tó bá ilé jẹ́ atẹ́wọ́gbọ́ rẹ dákun ìwọ náà máa ṣàánú àṣẹ ń tọ́lọ́ ń pèpè sí yìí àná Muhammad sallallahu alayhi wa sallam òun náà pèpè sí i. àyàfi sọ nínú ẹ̀gbọ́n wọn kan ó ní èèyàn irhamu man fil ard èèyàn máa ṣàánú fáwọn tó wà lórílẹ̀ yarhamukum man fis sama Ọlọ́run tí ń bẹ ní sánmọ̀ ọ̀ràn yìí náà lọ́wọ́ olófà nígbà táwọn èèyàn fẹ́ gbọ́rọ̀ yé Ànábì láti mú èdè tó le jáde Ànábì laysa minna man la yahtarim kabirana wa yarham saghirana ẹni tí ó bá pàwọn àgbàlagbà ní wálé kìí ṣara wa ẹni tí ó bá ṣàánú àwọn aláìní àwọn tó ẹgbẹ́ they are less privileged kìí ṣara wa àwọn tí wọ́n ní bóun ni wọ́n ṣe wá fẹ́ jẹ́ mùsùlùmí ní ìgbà tí ọba yà wọn eléyìí ló fà tó lọ́n ṣe pè wá lọ nínú Al-Qur'an ó ní àwọn kèfèrí wọ́n máa bí wọ́n níjọ́ fún Al-Qiyama kúrò ní tẹ̀fí wọn náà wọ́n máa dáhùn pé lọ́nà kúrò ní musallin àwọn ìkírun ni àṣepẹ́sá àbí alákòókò tó jẹ́ kí ẹ wà jẹ́dẹ̀ kí ẹ máa kírun ni lọ́nà kúrò ní musallin wọ́n lọ́nà kùnú tó ẹ̀mú miskin àwọn aláìní àwọn ìka wọn kù bámbámú mọ́yó èmi ò mọ̀ pé bí ń pọmọ ẹnìkan kan mùsùlùmí ìbáwọn dáṣà yìí gbogbo mùsùlùmí tí bá ń dáṣà bẹ́ẹ̀ kìí ṣe mùsùlùmí gidi Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ló sọ ó ní pé ẹni tí ó bá yó tí ó wá kí ẹni táwọn aládùúgbò rẹ̀ bóyá bí ń pa wọn bẹ́ẹ̀ wọn yóò kìí ṣe mùsùlùmí gidi bó ọba ti ẹ̀ kúrò nínú dáírà Islam ìjẹ́rú eléyìí ò tó péyàn ìpè ìntí èèmọ̀ bí orí wájú Ọlọ́run kò ní kí ẹ ṣàánú fẹ́ lómi ọ̀nà wọn ni wọ́n ń gbà ṣàánú tó bá lómi bá rí ká ṣàánú ìmọ̀ ara ẹni lọ́wọ́ lórí abúlé rẹ̀ ní ìpè láàánú ìyàgẹ́fẹ́ jí owó ń báǹkì ìwọ sì lọ́ọ́ bá a sáìn ọ̀rọ̀ nígbà Ọlọ́run ká máa ran lọ́wọ́ èrò yìí nǹkan
àbí bí iṣẹ́ yín èèyàn kan tiẹ̀ ọ̀sálọkọ̀ wá bí iṣẹ́ déédéé ọ̀nà ìdẹ́kun ẹ̀bùnmí kí ló dé ní ìgbà tí ó bá gbowó kò ní gbà á láàbọ̀ ṣùgbọ́n ìgbà tí yóò bá ṣiṣẹ́ tiẹ̀ kò ní ṣe pé ọlọ́ni wẹ́ẹ̀lù lórí mọ́tò fìfì akálàṣe ìdí tó dáa lè wà ká búra wa ní ká mọ́ búra wa léyìí tó dáa ṣùgbọ́n wọn náà mọ̀ kókò ní nǹkan dáadáa tí ń ṣe ọwọ́ máa ń gbó ẹ̀ẹ́jọ pé ìyà ń jẹ́ wọ́n jẹ́ ọlọ́ọ̀ni ọlọ́mọṣẹ́ gbogbo alẹ́ ń jẹ́ ọ̀tọ̀ síyà irú ìrànlọ́wọ́ wo la lè ṣe fúnra wa ọlọ́ọ̀ni wasta'inu ẹ máa ra yín lọ́wọ́ ṣùgbọ́n ìgbà tó ẹ bá ra yín lọ́wọ́ 'ala al-birri wat-taqwa wa ta'awanu 'ala al-birri wat-taqwa ẹ ra yín lọ́wọ́ lórí dáadáa ẹ ṣàánú fún wa yín lórí ìpayà ọlọ́run gbogbo tí ọba mú yín kọ sí tí ó jẹ tọ́ sí ìyà ọlọ́run ẹ gbọ́dọ̀ ra yín lọ́wọ́ lórí rẹ̀ nínú ọ̀nà alákọ̀ọ́kọ́ tá a lè fi ràn yàn lọ́wọ́ oore tá a lè ṣe fúyẹ̀jù òní da'watuhum ila dinil haqq ẹni tó bá fẹ́ràn pátápátá ọ̀ pé lọ síbi ọ̀nà ẹ̀sìn ni adam muhammad sallallahu alayhi wa sallam ó lè ń tọ́lọ̀ ń bá gbèrò orí ayé àti tọ̀rọ̀ yóò dùn gbọ́ ẹ̀sìn rẹ̀ yìí eléyìí ya pé ìpèpè lọ síbi ẹ̀sìn òun ní oore tó lè fúyẹ̀jù tí ẹ̀ bá kó fúnyàn tó wá ràn án lọ́wọ́ láti máa yapọ̀ ọlọ́run wàláhì pọ́blẹ́mù ní ọ̀jẹ̀ fẹ́ tó fún yàn náà ṣùgbọ́n nǹkan bá pé yàn tó ní bá ń kírun wọn náà mọ̀ gba ládá bí bá ń gbàwẹ̀ wọn mọ̀ gba ládá bí ń ka Kùránì wọn náà mọ̀ gba ládá ládá ti yíwù láéláé ní yíwù máa ń jẹ́ ọlọ́run mọ́ṣẹ́ àṣírí rọrùn fún àná. nàní Muhammad sallallahu alaihi wasallam oṣù sọlá àdìsí tí Imam Ali gbà wá orílẹ̀ àyàdí Allah bika rajulan wahida khayrun laka min humuri na'am kọ́lọ́wọ́n ọba kọ́ fi èèyàn kan mọ̀nà látara tiẹ̀ ó dáa ju rànkúmí pupa lọ fún ọ láyé àwọn ànábì tí ẹ̀ bá ń dárúkọ the best car lẹ́yìn tí ẹ̀ bá lè ní rànkúmí pupa ńgbà náà ó ti ní èyí tó dáa jù nínú káà torí pé kí ẹ rẹ ìtàwọn èèyàn máa ń lé káàkiri nu ẹwọ orú káà tí gbogbo wa máa lé èyí tó dáa jù téyìn máa lé oore téyìn ó rí bẹ́ẹ̀ ànábì ni wọ́n bá ilé fi hàn kán mọ̀nà orí ibẹ̀ jù bẹ́ẹ̀ lọ. ẹlẹ́ẹ̀kejì òní ìtọ́rùn àtọ́yá kí ẹ máa fún yàn gift ìmọ̀ àjọ máa exchange gift asọ́lẹ̀ kan ẹni tó bí ń pa fún ẹni tí ò ní fún ní ìgbà tí wọ́n bá ní wá wo bọ́lọ̀ wọn sì máa dá a padà fún ọ. èyí tí èèyàn bá fún yàn kò rí tán ní ìjọ kan ní Muhammad sallallahu alayhi wa sallam ó ní ẹ̀pin ẹran yìí àwọn apin ẹran odidi ẹran àwọn apin ikú ibi itan àbí ibi èjìká ibi táwọn ẹni fẹ́ràn púpọ̀ nù bí ẹran. àlẹ́bí wọn ní sọ ti pín tán wọ́n ní bẹ́ẹ̀ ni àwọn ti pín gbogbo ẹ̀ tán àyàfi bí èjìká kan la fílẹ̀ àlẹ́bí ní èjìká yẹn o èyí tó ṣẹ́kù yẹn o òun nìkan ló tán ṣẹ́rí gbogbo èyí tẹ́ ẹ pín yẹn o òun ọ̀tán àwọn àlẹ́bí sáwò àlẹ́bí sọ̀rọ̀ lẹ́yìn tí wọ́n jẹ yẹn wọ́n ti tọ́jú ládàá rẹ̀ lẹ̀ fún wa èyí tá a bá jẹ yìí àá fi yàgbẹ́ ara wa nìkan ló mọ̀ ìyẹn mi pé ìtọ́ bá ṣe fún yàn bọ́ọ̀ bá gbẹ̀sẹ̀ ẹ̀ láyé ń bí akáláṣe ọlọ́mọ ń sẹ̀yìn lẹ́sàn láyé ń bí bọ́ọ̀ bá gbẹ̀sẹ̀ ẹ̀ láyé ń bí ọ̀ sì gbàǹjọ́ gbọdọ̀ kí a máa bẹ̀rẹ̀ ọ̀kọ́ lọ́mọ àṣẹ lè rọrùn fún wọn. ẹlẹ́ẹ̀kejì abẹ́rẹ́ kẹta olùgbé ìmọ̀dùn wọn ní ẹ̀tọ́ wọn kí ẹ máa fọ́wọn yẹn lẹ́tọ́ wọn ìtẹ́yàn kan bá tọ́ sí dákun fún ìtẹ́nìkejì bá tọ́ sí dákun fún mọ́ fi dùn ún bákan náà lára ìmọ̀ fún yẹn lẹ́tọ̀ọ́ òní ìmọ̀ ṣe déédéé bákan náà kí ẹ má lè máa wọ̀n èèyàn ìmọ̀ tújú ká Ànábì sallallahu alaihi wa sallam òní wọ́n ṣe fojú kéré dáadáa tó o bá tiẹ̀ lówó tó o lè fún yàn kódà bó ṣe pé kó o fún yàn ní kó o tújú ká tó bá pàdé rẹ̀ àná sọ pé òun gba aládàánù abẹ́ Ọlọ́run subhanahu wa ta'ala gbogbo ìta àkàyà àti ìta àrántí abẹ́ Ọlọ́run kọ́ ló ń ṣàṣeyọrùn fún wa káà náà lè bá a máa wà nínú ẹni tí Ọlọ́run yọ́nú sí láyé àti lálùkìyàmà torí pé ntọ́lọ̀ ń bá yọ́nú sí oníhòòrì dáadáa ṣe o oníhòòrì àánú ṣe fáwọn èèyàn gbogbo ìta ń ṣe kọ́lọ́mọdé ọ̀dàlù mọ́ a lọ́wọ́ aqulu ma sami'tum wa astaghfirullaha li wa lakum wa lisa'iril muslimin wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh. الحمد لله والشكر لله الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله صلي وسلم الله على المعلم الله صلي وسلم الله على المعلم الله صلي وسلم الله على المعلم الله صلي
وسلم. الله